Ẹni máa bí ìbejì á ṣèyàwó. Ẹni máa bí ìbejì á ṣèyàwó. Òṣèré orí ìtàgé òní iyùn Bukky Wright tí gbogbo wa mọ̀ dáadáa òní tó fi ìlú òkè òkun tó fi ṣe ibùgbé. Ó mà ti ń ṣèyàwó fọ́mọ rẹ̀ iyùn Ẹniọlá. Gbogbo àwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkàn tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ nínú Nollywood ni wọ́n ti ń kí Bukky Wright pé kénìyàn ó tó lè tọmọkùnrin kó tó lè di géńdé Ọlọ́run débi pé ó tún wá ń ṣe ìyàwó kì í ṣe iṣẹ́ kékeré ni Bukky Wright sí. Bukky Wright náà lọ sí ìkànnì ayélujára rẹ̀. Ó dúpẹ́ fọ́lọ́run, ó dúpẹ́ fún Ọlọ́run pé ó fún òun ní àṣeyọrí sí lórí àwọn ọmọ òun gẹ́gẹ́ bí single mother. Ẹ lọ sí comment section, ẹ sàmì àdúrà yìí. Ẹ̀yin abiyamọ ayé, àwa náà ò ní fojú sunkún ọmọ. Tá a bá wá fojú sunkún ọmọ, àwọn ọmọ wa wọn ò mọ̀ gbé nǹkan rere sí lójú wa. Ẹ má gbàgbé, ẹ bá wa tẹ subscribe button yìí sórí YouTube channel yìí. Tí ẹ bá ti wá ṣe tán, ẹ tún congratulate Bukky Wright pé Ọlọ́run fún un ní àṣeyọrí ṣe lórí Ẹniọlá. Ẹniọlá ó ṣe ìgbéyàwó pẹ̀lú ọmọdébìnrin òyìnbó tó rẹwà tí orúkọ rẹ̀ ń jẹ́ Sarah. Ẹ congratulate wọn. Kódà Ìyábọ̀ Òjó, gbogbo wọn tó jẹ́ èèyàn jàǹkànjàǹkàn àwọn ẹni bí ẹni nínú Nollywood, gbogbo wọn ni wọ́n ti lọ sí ìkànnì ayélujára tí wọ́n sì congratulate Bukky Wright. Ó yá, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ congratulate Bukky Wright ní comment section.